káàbọ̀ sílùú Ìjẹ̀bú Òde. Ìlú Ìjẹ̀bú Òde la wà yìí ní ọ̀dọ̀ ọba wa Dr. Síkírù Adétọ̀nà Àwùjalẹ̀ tí gbogbo Ìjẹ̀bú, ọmọ Aníkìláyà Sáàgùn Òsáàgùn Sámúnimúni. Ọ̀dọ̀ bàbá wa la wà yìí ní ìlú Ìjẹ̀bú Òde. A ti ń gbọ́ nípa Ijebu State tí gbogbo ará ìlú Ìjẹ̀bú tó ti ń gbé kiri báyìí wípé Ijebu State yìí a fẹ́. A kú ojúlọ́nà Ijebu State yìí. Níbí báyìí náà la wà láwò wípé ká wọnú ìlú lọ kí a béèrè lọ́wọ́ gbogbo àwọn olùgbé ìlú Ìjẹ̀bú wípé ṣé wọ́n faramọ́, kí ni ohun tí wọ́n fẹ́ àti kí ni ohun tí wọ́n ń retí fún Ijebu State tí ó ń bọ̀ lọ́nà yìí. Ní ọ̀dọ̀ bàbá wa kábíyèsí ọ̀gbágbá agbátẹ̀wọlẹ̀ ọmọ Aníkìláyà Sáàgùn Sámúnimúni Dr. Síkírù Adétọ̀nà Àwùjalẹ̀ ní ìlú Ìjẹ̀bú Òde. Òkè Ajé market ní ìlú Ìjẹ̀bú Òde òun la wà yìí. Gẹ́gẹ́ bí ohun tí à ń sọ lọ yìí láti bá béèrè lọ́wọ́ àwọn tó ń nájà nínú ọjà yìí wípé kí ni ohun tí wọ́n lè sọ sí, kí ni èròǹgbà wọn fún Ijebu State tí a fẹ́ gbà yìí, kí ni ohun tí wọ́n fojú sọ́nà fún Ijebu State. Ẹ jẹ́ ká wọnú ọjà lọ ká bá àwọn ìyá ọlọ́jà bàbá ọlọ́jà kí a bá wọn sọ̀rọ̀. Ìyá alájẹ́ bàbá alájẹ́ tí ń bẹ nínú ọjà yìí, ẹ jẹ́ a bá wọn sọ̀rọ̀ kí a mọ ohun tí àwọn náà ń rò lọ́kàn. Lórí ọ̀rọ̀ Ijebu State yìí, ó ń jẹ́ nǹkan tó dùn mọ́ wa nú gan òun, torí pé Ọlọ́run kó túbọ̀ gbà fún wa ò kórí bá a ṣe ń rò ó. Èmi gẹ́gẹ́ bí èèyàn kan gbogbo ìgbà ni mo máa ń dúpẹ́ lọ́wọ́ ọba tí Ọlọ́run yàn fún wa ní Akilẹ̀ Ìjẹ̀bú. Ọba tó jẹ́ pé wọ́n mọ nǹkan tó tọ́, wọ́n mọ nǹkan tó yẹ. Bó jẹ́ bó ti ṣe ń wọn ọba wa ni láti bí 20 ọdún sẹ́yìn ló ti wọn bá wa pé kí Ijebu State yìí kó bọ́ sí, torí pé Ìjẹ̀bú yìí ìlú kan ní Ìjẹ̀bú lápapọ̀. Ẹ̀gbá kì í ṣe pé ṣe ló ju Ìjẹ̀bú lọ. Ní ìtí Ẹ̀gbá gba state Abẹ́òkúta, l'Abẹ́òkúta bẹ́ẹ̀ sì ń tóbi, ló bẹ́ẹ̀ sì ní gbogbo àwọn nǹkan mèremère nínú. Àwa náà á bẹ Ọlọ́run k'Ọlọ́run kó jẹ́ láyé àsìkò bàbá wa ọ̀gbágbá agbátẹ̀wọlẹ̀ kábíyèsí, ẹ bá ń pe kábíyèsí o, kábíyèsí o, k'Ọlọ́run kó jẹ́ kó ṣeé ṣe, torí bàbá yẹn làkàkà wọn ni pé kárí Ijebu State yìí gbà. Ní agbára Ọlọ́run ojú ẹ̀mí wọn la máa gba Ijebu State yìí, ká máa dẹ̀ rí èrè Ijebu State. Tèmi dẹ́ mọ̀ pé àwọn ọ̀jọ̀gbọ́n ìlú, àwọn ìjọ̀gbọ́n èèyàn ló wà ń Jẹ̀bú gbogbo ní gbogbo Ìjẹ̀bú wa yìí, kì í ṣe Ìjẹ̀bú Òde o, gbogbo Akilẹ̀ Ìjẹ̀bú. Àwọn ọ̀jọ̀gbọ́n èèyàn, àwọn olówó èèyàn, àwọn tó jẹ́ pé àwọn náà ń dúró de àsìkò yìí pé kó bọ́ sí. Gbogbo àwọn ọmọ gidi tá a nílò òyìnbó tó dé mi lójú pé gbogbo wọn náà máa wálé, tó máa wá dá iléeṣẹ́ ńláńlá sílẹ̀, tí gbogbo àwọn ọmọ wa máa rí iṣẹ́ ajé ṣe ń Jẹ̀bú, tí rọrùn máa dé bá wọ ọlọ́jà. Torí àwọn ọlọ́jà mọ̀ pé ìgbà tó bá ti jẹ́ pé Ijebu State bá wọlé báyìí, ọjà wa ti di international market nìyẹn. Gbogbo àwọn èèyàn àwọn irú àwọn Dangote yẹn wọ́n wá ní complain bí tó ń kálukú nǹkan mèremère máa wọ̀lú. Kò sẹ́ni tí nǹkan mèremère òun, Ọlọ́run kó gbà fún wa, Ọlọ́run kó jẹ́ kó ṣeé ṣe, torí pé tá bá rí gbà tẹrútọ ọmọ ló máa jàǹfààní ẹ̀. So Ọlọ́run á fún wa ṣe ní agbára Ọlọ́run. Lójú ẹ̀mí èmi o la máa ti ṣe gba Ijebu State yìí o, ojú ẹ̀mí gbogbo wa náà kẹ̀ ló máa jẹ́ o. Àsìkò tá máa gbà kò sẹ́ni tó máa dàwátì inú gbogbo ọmọ Ìjẹ̀bú o. Ìjẹ̀bú á dùn fún wa o, gbogbo wa la máa jèrè Ìjẹ̀bú o. Ọba wa pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ o. Bàbá wa Ọ̀túnba Gbénga Daniel Ògidì ọmọ, torí ògidì ọmọ ni ọ̀wọ́n ló ń bá wa ń rìn bí gbogbo ẹ̀ máa ṣe ó kẹ̀ máa ṣe lágbára Ọlọ́run. Àsìkò tí wọ́n tán wà lókè ìyá máa mọ̀ sí dáadáa. Àwọn èèyàn wa gbogbo àwa tí a jẹ́ tí gbogbo Ijebu State yìí consign ni àwọn ìlú tó consign ní nǹkan bí oṣù 2 sí 3 wọ́n ti wá ṣèpàdé papọ̀, wọ́n ti bẹ̀rẹ̀ sí gbọ́ra wọn lágbọ̀ọ́yé, torí pé wọ́n ti mọ̀ pé kò sí àǹfààní nípa pé fàkànjà àbí bọ́ọ̀nà ṣe ń sọ pé èmi ń sọ pé ọ̀dọ̀ wa ni kán gbé capital sí, eléyìí sọ pé ọ̀dọ̀ wa ni kán gbé sí. Kò sí ibi tó bá wà tó bá ti jọ fi kùlẹ̀kùn, ibi tó bá wà gbogbo la máa jọ jàǹfààní ẹ̀. Ọlọ́run á jẹ́ kó ṣeé ṣe, kán gbọ́ra wọn lágbọ̀ọ́yé, ibikíbi tó bá jọ fi kùlùkù pé wọ́n máa gbé sí kájọ jàǹfààní ẹ̀, kí ìrọ̀rùn dé bá wa. Bàbá wa Tinubu tó jẹ́ lórí wa lórílẹ̀‐èdè Nàìjíríà, abẹ̀yìn torí gbogbo wa yìí náà lájọ káwọ́ sókè. Ta ní ọmọ wa ò lè ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ ká fìlẹ̀kẹ̀ sí di ọmọ ẹlòmíì. Àǹfààní ló wà lẹ́yìn táwọn ọmọ Ìjẹ̀bú fẹ́ jẹ o, kí Tinubu kó jọ kó bá wa fọwọ́ sí i. Bó bá ṣọdún 4 ìtàn tún máa tún ṣọdún 4 èmi o, pẹ̀lú àlàáfíà o àti ìrọ̀rùn o, lágbára Ọlọ́run kó rò tàwa ti Ìjẹ̀bú kó jọ kó fọwọ́ sí i kán fún wa o.
Ijebu State or no Ijebu State, it's a good development. Because when you talk of the population of the Ijebus and the amenities, the company, the resources on ground, if the government deem it fit, mo lérò pé Ijebu is good to go. Ijebu is good to go. It's been long time think gbọ́ nípa ẹ̀, and most nínú àwọn states tí wọ́n ti carve out láti gbà yẹn, I think it's only Ijebu that is left behind tí ó ti benefit nírú àwọn kan báyẹn. The old Ọ̀yọ́ láti wọ́n pín wọ́n yọ Ọ̀ṣun, you understand, Kwara wọ́n yọ, what's the name of this state, wọ́n yọ láàrin wọn. I think it's only this place. Ó máa mú development wá, really. Ó máa mú development wá, because I could remember lọ́dún tí wọ́n pín Ọ̀yọ́, tí wọ́n pín Ọ̀ṣun kúrò lára Ọ̀yọ́. Also was even thinking of how to start, where to start. But today, a lot of things has come in. Universities, colleges of education, companies, and talk of it. A lot of things has come in. So, like the slogan, a little drop of rain make a mighty ocean. So, bó ṣe máa rí nìyẹn. Tá bá ní ká view ohun tó wà on ground, kó dìgbà tó bá di ńlá, kó tó di pé wọ́n tó lè kíbọ̀ wọn lọ́wọ́. That's not the point. Even the little kékeré tó wà ńlẹ̀ yìí, we can develop it. She understands? So tí wọ́n bá develop it, buy and buy. So ìlú yẹn náà máa tún di ńlá, tó jẹ́ pé we can even get more states, even from Ijebu. You understand? Because attention government yóò ti wà ń bí gangan. Kò ní sí pé wọ́n divide the interest into two, that Egba, you know, like the present Ogun State now, we have Egba, we have Ijebu, we have Awori, nǹkan báyẹn. But you see, this is Ijebu gangan. So attention government gangan yóò lè capture àwọn èèyàn rẹ̀. You understand? And wọ́n lè touch lives. We have so many villages in this Ijebu, so jẹ́ pé tígbà tá àwọn politicians máa campaign gan-an tó lè débẹ̀, but wọ́n pọ̀ bí from the history. I think Ijebu is the second largest city in the whole Ogun State. Ijebu, but go to Ijebu, kí lẹ lè sọ nípa Ijebu, nothing, because ọwọ́ ìjọba ò débẹ̀. But tí Ijebu State bá dé nsìn, definitely Ijebu is going to ongama dilula. A lot of things ló ń jáde láti ìlú yẹn tí wọ́n fi feed the urban area. Láwọn agricultural produce. You talk of cocoa, you talk of plantain, ugu, you talk of maize, cassava, you know, everything is coming from that, even palm oil. Go there. But ṣé wọ́n rí rebates tó yẹ kí government máa fún wọn? Ṣé wọ́n rí ńbẹ̀? All because they are far to the government seat. But since tó bá súnmọ́ wọn, definitely wọ́n á lè mójútó wọn, government á lè mójútó wọn, á lè rí wọ́n ṣe máa develop wọn, bá ṣe promote wọn, tó jẹ́ pé iṣẹ́ tí wọ́n wá ṣe á wá in multiple fold láti serve not only Ijebu but the entire nation itself. So it's a very good welcome idea. We've been expecting it for long. And Ijebu is even due for it. So it's a good development. That's the little I can say for now. Ní gbígba Ijebu State, ó máa fún gbogbo àwọn olùgbé àti gbogbo àwọn ọmọ Ìjẹ̀bú nílé lóko àti lẹ́yìn odi. Ó máa fún wọn ní àǹfààní àti oore ọ̀fẹ́ láti tún gbòòrò àti láti tún pọ̀ sí pàápàá. A bá wo gbogbo àwọn ìlú kéréje wa. Ìjẹ̀bú ò ń ṣe ìlú kékeré o. Ìjẹ̀bú tóbi, Ìjẹ̀bú dẹ̀ fẹ̀, Ìjẹ̀bú dẹ̀ tóbi. Ìjẹ̀bú pọ̀ gan. A kàn ń gbọ́ Ìjẹ̀bú ibi tí ilẹ̀ Ìjẹ̀bú dé. Ilẹ̀ Ìjẹ̀bú ló wọ Èkó, ilẹ̀ Ìjẹ̀bú ló wọ, kò sí ibi tí Ìjẹ̀bú ò dé. So nítorí náà Ìjẹ̀bú jẹ́ ìlú tó tóbi. Gbígbà ó máa ṣe àǹfààní fún wa. In fact Ìjẹ̀bú náà kó bá bọ́ sí ṣé ayédáadé ni. Ṣé gbogbo nǹkan máa lọ sí erésẹ̀ rẹ̀. Ìgbà àwọn nǹkan tá kan ń bẹ ìjọba wa àti àwọn adarí wa lórílẹ̀-èdè Nàìjíríà fún ni wípé ní ìgbà tí wọ́n bá fẹ́ fún wa kí wọ́n wo àwọn ibi tó dáa tí wọ́n lè bá wa gbé sí tí ò ní sí ìjà tí
tí ò ní sí ẹ̀tanú tí ò ní sí wàhálà tí ò dẹ̀ ní sí ìdààmú kọ́ má fi bóyá ti olóṣèlú tàbí ti ọmọnìyàn ṣe ṣùgbọ́n kọ́ wo ibi tó yẹ kí wọ́n ṣe sí kí wọ́n dẹ̀ gbé sí ibẹ̀ tó máa mú ayé dẹrùn fún tonílé tolórí tẹlẹ́mù àti gbogbo àwọn olùgbé so Ìjẹ̀bú fàyè gba àlejò rẹpẹtẹ Ìjẹ̀bú jẹ́ ìlú tó yẹ pé ó ti wà tipẹ́ Ìjẹ̀bú lè bá àwọn òyìnbó trade ní gbogbo àwọn ìlú tó wà lórílẹ̀‐èdè Nàìjíríà tó yẹ pé àwọn òyìnbó wọ́n bá wọn ṣe Ìjẹ̀bú nìkan ni mo lè rí pé ó kù tí wọ́n ti gba state so kò sí nǹkan tó ń dá Ìjẹ̀bú dúró tán lè gba state a ní àwọn ọmọ tó ń ṣoríire a ní àwọn ọmọ tó wà òkè a ní àwọn ọmọ tó dáa a ní in fact ọba wa is one of ọba tó jẹ́ wípé níbo olóòlè Nàìjíríà tán lè fọwọ́ rọ́ sẹ́yìn so kí ló tún kù kò sí nǹkan tá à ń wá ní Ìjẹ̀bú tí ò sí ilẹ̀ wa ń so èso ilẹ̀ wa ń sàn fún wàrà ó ń sàn fún oyin tí state bá wọ ìlú yìí tó bá wọ akílẹ̀ Ìjẹ̀bú ayédáadé ni kí dédé irun máa lọ sí erésẹ̀ rẹ̀ kí dédé ìlú máa dùn yùgbà àwọn àṣà wa ṣáà máa túbọ̀ gbé nárugẹ ṣáà máa mí ní jọ̀jọ̀ ká máa jọ̀jọ̀ mi nì kí a máa kọ́ mọ́lùbọ̀ kí dédé ní máa lọ sí erésẹ̀ rẹ̀ so àwọn tá a lè sọ nípa Ìjẹ̀bú nìyẹn ẹlẹ́sùn Ìjẹ̀bú ti di náà. àkọ́kọ́ gbàdúrà fún àwọn bàbá wa Ọ̀túnba Gbénga Daniel fún iṣẹ́ takuntakun tí wọ́n ń ṣe pàápàá lókè lọ́hùn wípé kí Ìjẹ̀bú yìí kó lè bọ́ sí i àdẹ̀tú dúpẹ́ náà lọ́wọ́ àwọn bàbá wa alága bámbàm bàbá wa ọmọ olódòdẹ Tinubu wípé wọ́n ṣe àdẹ̀ ń fẹ́ kọ́ ètè bá wa fọwọ́ sí i ní kíákíá a mọ̀ pé wọ́n lè ṣe agbára wọn lè ṣe òye wọn lè ṣe ìmọ̀ wọn lè ṣe sòkan jọ̀ kan bá wa ṣe dẹ́ ní ti àwọn àgbààgbà ilẹ̀ Ìjẹ̀bú àti Rẹ́mọ tèmi kàn lè sọ ń bẹ̀ ni wípé ẹ̀bẹ̀ lèmi fẹ́ bẹ̀ wọ́n abẹ àwọn àgbààgbà kó fọwọ́ wọ́nú kí wọ́n dẹ̀ fòkùn lukùn kọjọ wo wípé Ìjẹ̀bú náà ní kíní ìbọ̀ ọgbẹ́ síbì kan wọn ọgbẹ́ síbì kan Ìjẹ̀bú ní Ìjẹ̀bú ń jẹ́ nígbà tó yẹ pé Rẹ́mọ àti Ìjẹ̀bú èdè kan náà lọ́nà lájọ ń sọ so Ìjẹ̀bú ní Ìjẹ̀bú ń jẹ́ bí Ẹ̀gbá ò ṣe ń jẹra wọn níyàn káwa Ìjẹ̀bú náà ká má jara wa níyàn kí oríire yìí kó lè bọ́ sí ní àsìkò tiwa. I'm from Imo State. I'm Igbo man. Everybody needs the development. When we have Ijebu State, that means the development has come. Some things where we asking for, some of them will come to us. You understand? So it's good. It's good to have Ijebu State. This is Okaje now. This is Idobi. In Okaje market, this is Idobi. And this is Akeju. Akeju coming plant. We are the okreka sellers. Any kind of okreka you need when you come to Akeju, yes, you get it. So any type. So about this Ijebu State, it's okay to have Ijebu State because when the Ijebu State come, here we be developing. You understand? Èmi nígbàgbọ́ pé tí owó bá flow dáadáa lọ́wọ́ everybody ọjà gan ó máa peak tí ìdàgbàsókè gan ó máa bá ọjà tí nǹkan yẹn bá wọn gan tí wọ́n rí owó fi rà lásìkò everybody ló máa wà okay so nǹkan tí èmi rí sí nìyẹn ó wà okay tá bá gbà tó bá yẹ pé bó ṣe sọ yẹn náà ló ṣe máa rí k'Ọlọ́run ràn wá lọ́wọ́ àwọn àgbààgbà tó wà ní lórí ẹ̀ kọ́ má jẹ́ kí capital ọ̀nà capital kọ́ má yẹ kó dá wàhálà sílẹ̀ kí wọ́n fi kùlùkù kọ́ foríkorí kọ́ má yẹ kí capital ọ̀nà capital kọ́ má yẹ kó dìjà láàrin kọ́ má jẹ́ pé yẹn la máa tún máa rán tí another years tá a tún fi kọjá kọjọ kọ́ má yẹ kí yẹn kó di wàhálà kọ́ bára wọn sọ̀rọ̀ kọ́ dẹ̀ gbọ́. Ìjẹ̀bú Òde la wà ní Lagos Garage Ìjẹ̀bú Òde ibi báyìí ni pápákọ̀ ibi tí wọ́n ti ń wọ ọkọ̀ Èkó ní ìlú Ìjẹ̀bú Òde gẹ́gẹ́ bí ohun tí à ń bá bọ̀ lórí Ìjẹ̀bú State kí ni èròǹgbà àwọn ènìyàn wa kí ni wọ́n ń rò lórí Ìjẹ̀bú State yìí ẹ jẹ́ ká béèrè lọ́wọ́ àwọn ènìyàn tó jẹ́ àwọn awakọ̀ àti èrò tí ń bẹ níbí ọlọ́kadà àti onímọ́tò tó ń bẹ níbí báyìí wípé kí ni ohun tí wọ́n fẹ́ nínú Ìjẹ̀bú State yìí kí ni ìrètí wọn fún Ìjẹ̀bú State tí a fẹ́ gbà yìí àbí Ìjẹ̀bú State tí a fẹ́ níyìí kí ni èròǹgbà wọn kí ni àfojúsùn wọn fún Ìjẹ̀bú State yìí ẹ máa bá wa ká lọ. Ìjẹ̀bú State yẹn ó dáa fún wa láti gba ọrọ̀ ajé wa so kò ní sí wàhálà àdẹ àwọn àgbàlagbà yẹn náà wọ́n ti forí lórí wọ́n ti fi kúrúkù
ipe Ìjẹ̀bú State yẹn ó da àwọn lọ́balọ́ba wọ́n ti ṣe ìpàdé so tẹ́ bá fún wa náà iléeṣẹ́ lóríṣiríṣi wọn á wá bí àwa náà á lè gbádùn iṣẹ́ wa ó ti yé yín ó da fún wa. dádì wa Tinubu Bọ́lá Ahmed aṣíwájú Bọ́lá Ahmed Tinubu president wa ẹ bá fọ́ sí Ìjẹ̀bú State yẹn náà kó lè tètè tẹ̀ wá lọ́wọ́ torí inú ọdún yìí náà làánú ọ̀run retí ẹ̀ torí náà ẹ jọ̀ọ́ abẹ́yìn ni dádì wa Bọ́lá Ahmed ọmọlódò jẹ Bọ́lá Ahmed Tinubu ẹ jọ̀ọ́ ẹ bá fọ́ sí Ìjẹ̀bú State yẹn kó lè fún wa ẹ jọ̀ọ́ dádì wa ẹ jọ̀ọ́. ní Lagos garage. ní Lagos garage Lọ́dà bridge. Lọ́dà bridge ẹ ṣe tọ́ mà gbogbo àwọn èèyàn ń sọ nípa Ìjẹ̀bú State tí wọ́n ń fà lọ́tún tí wọ́n ń fà lọ́sì màmá kí ni ohun tí ẹ lè sọ sí. Ìjẹ̀bú State à ń fẹ́ wa nídìí ẹ̀ o a nílò ẹ̀ gidi gan. Ìjẹ̀bú State ó jẹ́ kókó fún wa ní Ìjẹ̀bú yìí o Ìjẹ̀bú State ó jẹ́ nǹkan tó yẹ kó máa ràn án lọ́wọ́ gan nílùú yìí pẹ́pẹ́ àti ń wá Ìjẹ̀bú State tipẹ́tipẹ́ bẹ́ẹ̀ tó bá lè bá a ṣe púpọ̀ sí báyìí àgbègbè á ti dópin nìyẹn o ẹ̀ tàn bọ́ sí ìrọ̀rùn fún wa. ìmọ̀ràn tẹ̀fẹ́ gba àwọn àgbàgbà ni pé wọ́n jọ wọ́n dìde ìrànlọ́ fún wa wọ́n foríkorí kán fún ìkùnlùkù wọ́n dìde ìrànlọ́ fún wa tó bá dé fún wa inú wa máa dùn torí pé ó ti pẹ́ tó ti ń wá Ìjẹ̀bú State púpọ̀ sí lọ́tẹ̀ yìí o tó bá bọ̀ sí inú wa máa dùn ó máa ran gbogbo ọmọ ẹgbẹ́ ó máa ran gbogbo èèyàn lọ́wọ́ nípa iṣẹ́ ni o nípa jíjẹ nípa mímú everything máa wà nínú fún wa tòótọ́ wá lè ràn wá lọ́wọ́ inú wa máa dùn. First and foremost mo fẹ́ jẹ́ kí a gbà á and two ni pé a ti ń dream fún láti joy and kò ń ṣe pé kọ́kàn fẹ́ máa sọ fún wa pé ká gba Ìjẹ̀bú State we should have it we need to do a lot of things. One, road. Two, light. Be able to utilize the culture of the white people, what they are doing, that they make things easy for them, that we should have it in Ijebu State. So we should have it in Ijebu State. Ijebu State. Bá ní a fẹ́ gba Ijebu State, ó jẹ́ nǹkan tí ó dára. Tó dẹ̀ máa mú kí Ìjẹ̀bú tún tẹ̀síwájú. Torí ọ̀pọ̀lọpọ̀ ilé-iṣẹ́ ni ó máa wọlé. Pàápàá jùlọ ó tún máa mú àyípadà ọ̀tun bá Ìjẹ̀bú. Àwọn ọmọ Ìjẹ̀bú tó wà ní àwọn ìlú òkè wọ́n á lè ní àǹfààní àti wá sílé láti lè dá ilé iṣẹ́ lẹ̀ sí. Àwọn ọ̀dọ́ náà pàápàá wọ́n á tún lè rí iṣẹ́ ṣe. Èyí á tún fa ìgbéga bá Ìjẹ̀bú. Ó jẹ́ ohun tí ó dára láti lè gba Ìjẹ̀bú State. Tí wọ́n bá lè yọ̀ǹda ẹ̀ fún wa inú wa á dùn púpọ̀. Kọ́lọ́run kó ràn wá lọ́wọ́. Àmọ̀ràn tí mo ní fún àwọn àgbààgbà ni wípé a ti rí pé ọba wa Síkírù Adétọ̀nà wọ́n gbìyànjú lọ́pọ̀lọpọ̀ fún ọmọdé tèmi èmi ní kí adé pẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀ o kí ìrùkẹ̀rẹ̀ ọba kó jẹ púpẹ́ o kẹ́mi ọba ogun o. Àwọn àgbààgbà níjẹ̀bú a fẹ́ kán foríkorí láti Ìjẹ̀bú Òde títí dé Rẹ́mọ kí gbogbo wọn wà ní ìṣọ̀kan. Tí wọ́n bá lè wà ní ìṣọ̀kan a rí wípé Ìjẹ̀bú State á rọrùn fún wa láti lè tètè gbà. Torí pé àwọn Yorùbá máa sọ wípé àjòjì ọwọ́ kan kò gbẹ́rù dórí. Tí gbogbo wa bá wà ní unit a rí pé á rọrùn fún wa. Ìṣọ̀kan la fẹ́ láàárín àwa àgbààgbà kí Ọlọ́run kó dẹ̀ ran ẹnì kọ̀ọ̀kan lọ́wọ́.